Orí péjì oríṣiríṣi àwọn èèyàn ni mo ti rí pé bàbá Ìjẹ̀ṣà ti jáde, wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà. Àwọn èèyàn kọ̀ọ̀kan wá bẹ̀rẹ̀ sí ní pè mí pé ṣé lóòótọ́ ni. Mo ní rárá. Mo ní tí bàbá Ìjẹ̀ṣà bá máa jáde tí kókó tààrùn kọ́, mo wà nínú àwọn tí ó kọ́kọ́ mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà máa jáde. Kí wá ló fa sábàbí? Àwọn wo ló ṣe nǹkan tí wọ́n ṣe? Kí ni ìdí tán fi ṣe? Ìyẹn lèmi pẹ̀lú yín máa béèrè lọ́wọ́ wọn. Because àwọn ọ̀tá tí wọ́n jẹ́ abínúkú bàbá Ìjẹ̀ṣà, àwọn náà wà behind àwọn nǹkan yìí. Àwọn èèyàn kan lè sọ pé àwọn blogger ni wọ́n. Bó ni blogger kan ṣe máa dédé jí tí ọkàn dédé wo pé nǹkan tó yẹ kó ń fáwọn èèyàn ní irọ́ lọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀, tí wọ́n fẹ́ jẹ́ ká gbà lóòótọ́ wípé tí wọ́n pè ní blogging ní irọ́. Because as far as I'm concerned, ọ̀pọ̀ blogger ló wà lórí social media tí wọ́n ní nǹkan gidi láti sọ, tí wọ́n dẹ̀ máa ń sòótọ́ ọ̀rọ̀. Oríṣiríṣi àwọn èèyàn ló, especially àwọn èèyàn kọ̀ọ̀kan tá a tó mọ̀ gan, tá a máa béèrè lọ́wọ́ pé kí ló dé, kí ló bí nǹkan tán ṣe. Mo rí lórí page àwọn èèyàn kan, mi kàn fẹ́ sọ̀rọ̀. Mo ti gbọ́ pé àwọn kan lórí page wọn ń sunkún, oríṣiríṣi ni wọ́n ń ṣe. Now ẹjá ti bí ìsáná kíyèsí oògùn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà, ṣé bó ṣe yẹ kó rí nù? Ṣé bó ṣe yẹ kó wà nìyẹn? Ṣé bẹ́ẹ̀ lè ṣe bàbá Ìjẹ̀ṣà tó? Mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ìwọ ọ̀rẹ́ mi tó jọ́kùnrin, ó yẹ kí wọn náà kọ́ ẹ̀kọ́ tó pọ̀. Ẹni tọ́lọ́run ò lè mú o, Ọlọ́run ìṣẹ̀dá olúwa rẹ̀ o. Lẹ́yìn Ọlọ́run, ẹni tóbìnrin ò lè mú o, Ọlọ́run ìṣẹ̀dá olúwa ẹ̀ o. Tó bá rí èèyàn kan lọ́dọ̀ ẹ̀ tó bá sọ wípé obìnrin ò lè mú òun, sá fún, yóò kó bá ọ. Because tó bá gbọ́ pé ilé inú kú wà, ẹran Àjàyí, àyànmọ́ pé ẹran Olúkòde, obìnrin ní jẹ́ bẹ́ẹ̀. Kò ṣe é mọ̀ ni wọ́n, kò ṣe rí kò ṣe fẹ́ kù ni wọ́n. We can't do without them. Àwọn náà ní kú tí ń bọ́ ọmọ rìn tọmọ òfura. Tóbìnrin bá fẹ́ dì pẹ̀lú ẹ, kò ná wọn ní nǹkan kan. Tóbìnrin bá fẹ́ gbé ọ̀gá, kò ná wọn ní nǹkan kan. Tó bá fẹ́ fà wálẹ̀, kò ná wọn ní nǹkan kan. Within a twinkle of an eye. So now, lóòótọ́ làwọn èèyàn kan ní lérò, wọ́n ṣèpinnu ẹ̀. Àwọn ọ̀ràn bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Ọlọ́run dẹ̀ wá ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run fún wọn ṣe, Ọlọ́run bá wọn ṣe. Wọ́n rí bàbá Ìjẹ̀ṣà rán lẹ́wọ̀n. Mo ti gbọ́ sí kan sọ wípé kàkà kí bàbá Ìjẹ̀ṣà ọmọ lu ẹ̀wọ̀n, òun lè ta ilé òun, òun fi rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Ìgbà tá a béèrè lọ́wọ́ olórí burúkú rẹ̀, òṣèré orí ìtàgé ni. Wọ́n lọ́mọ ẹ̀ kan sì gbéyàwó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wá Ọlọ́run ní gbàgbéyàwó wọn jẹ́ o, àwa ibà wọn tú yìgì. Ṣùgbọ́n ìgbà tá a béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló dé tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà fi mọ́mọ́ láyé ẹ̀ tó tó bẹ́ẹ̀. Ń tọ́ sọ fún wa ni pé torí pé wọ́n ti fipá bá òun lò pọ̀ lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n á béèrè wípé ṣé bàbá Ìjẹ̀ṣà ló fipá bá lò pọ̀ ni? Bí èèyàn ò bá rìnrìn àwàsá, wọn ò ní fìkúrọ̀ lọ. Nítorí bá fi bá èèyàn lò pọ̀, fipá bá èèyàn lò pọ̀ lódìdí ẹ̀ márùn-ún, ó túmọ̀ sí pé kì í ṣe mistake. Ẹni yẹn ló rìn síbi tán ti fẹ́ ṣe, ẹni yẹn ló mọ̀ọ́mọ̀ ń ló wù. Àṣìṣe kan ní àwọn ọ̀jọ̀gbọ́n pè ní mistake. Tó bá ti ń di méjì mẹ́ta mẹ́rin, ní tó wù ọ ṣe ni o. S-man ẹ, ọ̀rẹ́ ẹ̀, ó fipá bá ọ lò pọ̀, ìgbàdógóje, ìgbà tó wà kékeré, ìgbàdógóje èrò wájà. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ti bàbá Ìjẹ̀ṣà mẹ́wọ̀n fún kì í ṣe penetration, kì í ṣe wípé wọ́n mú torí pé ó fipá bá èèyàn lò pọ̀. Harassment ni. Lóòótọ́ omi ẹ̀kọ́ náà ni, kò sí eléyìí tí a gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú ọmọlúwàbí bẹ́ẹ̀. Pé ok, wọ́n nígbà tó wà lọ́dún 7 ó fipá bá lò pọ̀. Ilé ẹjọ́ ní bàbá tiẹ̀ wá rí yẹn, ilé ìta rí inú kámẹ́rà tó ń fọwọ́ jẹ́lá establish. Wọ́n ya fíìmù ni, wọ́n ya skit ni, wọ́n parọ́ ni, ìgbàdógóje èrò wájà. Tí anybody ọ̀ràn sí, tí anybody ọ̀la sí. Ìdí ni pé lórílẹ̀-èdè ibi tá a wà, we are always too emotional. A máa ń fẹ́ gba nǹkan ní nǹkan kan rí ju tọ̀ lọ́wọ́ tiwa gangan lọ. And you can't blame us. Bọ́lọ̀ ọba ṣe dá wa ni. Ṣùgbọ́n nígbà tí nǹkan bẹ́ẹ̀ bá kángun sí sàkání ọ̀dọ̀ wa, ńlá tó máa ń mọ bí ṣe máa ń rí lára. Bí ṣe máa ń rí lára lèmi àkàndọ̀rà gbogbo kó máa ń wò níbẹ̀rẹ̀. Ní fi dàbí ẹni pé mi ò tẹ̀ sí bí gbogbo ayé tẹ̀ sí.
ọ̀pọ̀lọpọ̀ èèyàn onífun kan ni wọ́n bíi tejò. Èmi máa ń ro àrò padà sẹ́yìn, mo dẹ̀ máa ń ro bí ó ṣe gbà tèmi. Ìgbà kékeré la máa ń sọ̀rọ̀ yẹn, bí ó ṣe gbà tèmi, bí ó ṣe gbà tèmi, ẹ̀dá ẹ má sì kà mọ́ o, bí ó ṣe gbà tèmi, torí bí ó ṣe gbà tèmi láì ṣe dọ́mọ ọlọ́mọ lóró, bí ó ṣe gbà tèmi láì ṣe sì kàyàn, bí ó ṣe gbà tèmi, bí ó ṣe gbà tèmi, ẹ̀dá ẹ má sì kà mọ́ o, bí ó ṣe gbà tèmi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí la máa ń fi ṣírò ara wa. Having said that, bẹ́ẹ̀ni ọba lọ kò ní dé. Lọ́dún náà lọ́hùn, gbà tí wọ́n dájọ́ bàbá Ìjẹ̀ṣà, àwa kan bóyá torí pé ẹni mi ò sẹ́ni dẹni o, èèyàn mi ò ṣèyàn, pé àní fi wá lárò lásán, ó mú láyà wa, ó dàbí 100 ọdún lójú wa, torí pa mọ̀ wípé ọ̀tẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún náà ní ìsìn wẹ́ bí wọ́n bá ń sọ fáyé lójú pé inú àwọn dùn, ọkàn àwọn balẹ̀, irọ́ ni. Àṣìṣe tá a máa ń ṣe nílẹ̀ wa ni pé a nígbàgbọ́ pé owó ni gbogbo nǹkan. Bójú mi ṣe ń dán ní ìsìn, majority èèyàn tí wò mí ti gbà pé mi ò ní problem, àtúnjọ ìdánwà kò ní ṣòro, whereas kálukú àbìtì ẹ lára ni. Èmi ń bẹ lára mi gbẹ̀dọ̀ àrán, kò sẹ́ni tí ò ní àbùkù lára, kò sẹ́ni tí ò lálébù, kò sẹ́ni tí ò níbi tó kù sí. Yàtọ̀ sáwọn tó bá ń package tọ̀dọ̀ wọn, èmi ò wáyé packaging, mo wáyé reality. So I will always tell you pé bí ṣe ń ṣe ọ́ ní ṣe mí, alẹ́ oníyẹ̀rì. Kò sí ń tó ṣẹlẹ̀ sẹ́nìkan tí ò lè ṣẹlẹ̀ sí mi, kò sí ń tẹ́nìkan ṣe tí mi ò lè ṣe, because èèyàn lèmi náà, mi ò ṣe spirit. And majority ń tọ́pọ̀lọpọ̀ ṣe tí mo jẹ, láwọn èèyàn kan ṣe tí wọn ò rí mú jẹ. Orí ni. No ní tá à ń sọ̀rọ̀ yìí nìsín, àti rí bàbá tó jẹ́ pé òun ló disfájà àwọn mẹ́, àṣírí ò sì tí ì tú. Ẹnìkan kò tí ì mọ̀. Wọ́n nígbà tó ọmọ wà lọ́dún 7, bàbá Ìjẹ̀ṣà ó fipá bá lòpọ̀, ń gbọ́ yá, wọ́n ní kò fipá bá lòpọ̀. Ó ti kọ́kọ́rọ́ mọ́tò bọ̀ lójú ara. Ẹ dákun torí Ọlọ́run, kí lè yóò fi kọ́kọ́rọ́ mọ́tò ṣe lójú ara ọmọ kékeré ọmọ ọdún 7? Lóòótọ́ oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri, ọ̀já lè gbèrè ara wa jẹ́ mọ́. Lọ́dún kan fídíò kan jà rìnrìn, ó dùn mí pé mi ò láǹfààní sí fídíò yẹn mọ́. Ọmọ tí bọ̀bọ́ yẹn fipá bá lòpọ̀ kò tí ì gbọdọ̀ tọmọ ọdún 3. Ó rìkọ́ọ̀dù ẹ̀ lórí ọmọ yẹn ò tí ì gbọdọ̀ tọdún 3. Bó ṣe ń ṣe ọmọ yẹn sì ń sunkún náà ni. Bọ̀bọ́ tó dẹ̀ sí àti máa tó bí 15, 16. Fídíò tí mo pọ̀ lórí social media báyìí gbà náà. Because n táwa ń gbìyànjú àti sọ́ngbà yẹn ni pé tán bá mú ọ̀gbẹ́ni Oyè kan pa lójú ẹsẹ̀. Ọlọ́darí jẹ́ mi hàn. But that is ìdájọ́ tó tọ́ sí nígbà náà. Ọmọ yẹn ń sunkún, ọmọ yẹn ò tí gbọdọ̀ tọdún 3, ọmọ tí ò tí lè dá dìde kò tí lè dá rìn ni. N tó kọ́kọ́ wá sórí ẹ̀mí mi ni pé ó ti bà tayé ọmọ yẹn jẹ́ láti kékeré bẹ́yẹn. Oríṣiríṣi láti gbọ́, oríṣiríṣi láti rí, especially gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe. Ìgbà tí mo wà lórí rédíò, mo ti rí oríṣiríṣi, mo ti sọ oríṣiríṣi. Mo ti sọ ti bàbá tó bímọ 3 tó jẹ́ onímọ̀ ń jàbálẹ̀ wọn. Mo ti sọ ti bàbá tó jẹ́ pé tó bá fẹ́ bọ́m̀bẹ̀ lájọṣepọ̀ yóò mú lọ sórí dẹ́kìn. Ọmọ bíbí inú ẹ̀ ni o, obìnrin. Yóò jí lóru, nígbà tí gbogbo ilé face me I slap you náà ń gbé. Bọ̀ yóò jí lóru, yóò dẹ̀ fà lọ́wọ́. Bàbá yóò dẹ̀ gbé mattress kékeré dání. Yóò dẹ̀ fọmọ obìnrin lọ́wọ́. Ọ̀dẹ̀ gbọ́dọ̀ sọ pé òun ṣe torí bàbá ẹ̀ máa mọ́bẹ̀ dání. Ó sọ pé máa gun pa ni o. Yóò sì mú lọ sórí dẹ́kìn, yóò sì tẹ mattress lẹ̀, yóò sì bọ́ ọmọ bíbí inú ẹ̀ lòpọ̀. Mo ti sọ oríṣiríṣi, àti sọ ti Táyé àti Kẹ́hìndé tán bára wọn ṣe. So ojú ti oríṣiríṣi lóòótọ́. Kò jẹ́ ká lè trust anybody, kò jẹ́ ká lè gba àyàn kankan gbọ́, ó jẹ́ ká lè máa fọkàn sí pé gbogbo ayé ló ń ṣe báyìí. A máa wá ń wá scapegoat. Emotion wa máa ń borí ìwádìí àti reality. Lọ́pọ̀ ọgbà ìyẹn náà máa ro ọ̀kan pẹ̀lú èjì. Bí báwo ló ṣe ọ̀kan àti èjì ṣe máa di 4. Bí ó bá wá di 4, a gbọ́dọ̀ fún wa ní oríṣiríṣi formula tá fi máa rò papọ̀ yọkù times ẹ̀ tí ó fi fún wa ní result yẹn. Then nígbà tí wọ́n kọ́kọ́ gba bíìlì bàbá Ìjẹ̀ṣà, I sat him down. Pé ẹ̀gbọ́n bò ló ṣe jẹ́ gangan. Òkú ìfarapamọ́ fẹ́ tí yóò sin o. Ẹ jẹ́wọ́ fún mi. Ẹ jẹ́ wà nípò lọ́yà. Ń pé ókè o, bí èèyàn bá jalè, bó bá dọ̀dọ̀ lọ́yà yóò sọ fún lọ́yà pé lóòótọ́ mo jí o. Ṣùgbọ́n ebi ń pa mí ló jẹ́ kí n jí. Ẹ jẹ́wọ́ fún mi. Ẹ jẹ́ kó yé mi pé lọ́jọ́ náà princess pretend bí ẹni tára ẹ̀ ò yá. Ó invite àwọn. Ó wá ní táwọn bá ti ń bọ̀ káwọn bóun ra fruit bọ̀. Wọ́n á bá ọ̀rọ̀ oríṣiríṣi òkè ló ń gbé. Bóyá nígbà yẹn bó yóò ṣe ń gbé lókè ní ìsìn, I don't know.
nígbà tó wá dókè nígbà táwọn wá sọ̀kalẹ̀ wọ́n gòkè lọ bá wá rí pé nǹkan kò ṣẹ́ nìyí bọ́dà ní kò fẹ́ rí àwọn ni ok fruit táwọn bá rà bọ̀ ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ yẹn gbé láti gbà yín náà ta ló máa bá gbé ọlọ́mọ yẹn tẹ̀lé wọn lọ sàlẹ̀ ìgbà táwọn máa dé di mọ́tò gan àwọn ti bá wọn mọ̀ra ìsà ń bẹ̀ ṣé láti inú ilé sí ìdí mọ́tò nísàlẹ̀ làwọn ti bọ́ ọmọ sùn ni làwọn ti kọ́kọ́rọ́ bọ́ǹdì kọ́kọ́rọ́ táwọn bá ti bọ́ǹdì kí ló máa mú jáde kí ni rìsọ́ọ̀tì tó fún yàn ṣùgbọ́n ńgbà tó o bá ti lẹ́lẹ́rìí yóò bá lọ gbọ̀nsẹ̀ òònùdí èèyàn mélòó lọ fẹ́ ṣìdí hàn pé ẹ wò ó mo nù ó ẹ wò ó mo nù ó èèyàn mélòó so ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà táwọn wèrè kan gbé jáde tí wọ́n pèrè àwọn blogger wọn náà ti release ẹ o ó ti jáde o Ọlọ́run ṣe wọ́n tún kọ oríṣiríṣi nǹkan olúwa ó ṣe at the end of the day olúwa ti bá release bàbá Ìjẹ̀ṣà was like sáwọn yẹn ń sínwín ni àbí sìnkú yóò fẹ́ ní sinmi ni ẹ fẹ́ gbádùn ni ṣé ọmọ ṣeré ni àbẹ́ ìṣẹlẹ́yà àbẹ́ míì ni àbẹ́ rò kó tọ́ ni àbẹ́ ń sọ fún yín ta ló sọ fún yín mo lè ti wá confirm ẹ pẹ̀lú ògo Ọlọ́run lóòótọ́ lẹ fi ṣeré lóòótọ́ lẹ fi ṣèkà lóòótọ́ lẹ fi gbé sọ̀tẹ̀ lóòótọ́ lẹ fi ṣe ẹ̀yẹ. Number 1 lára àwọn tí wọ́n ṣe léṣù lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n mo gbọ́ pé wọ́n sọ pé ń dáwó fún kan bẹ̀ ẹ má jẹ́ sọ pé kọ́lọ́mbà àfikún tí bá ń ṣe tán fi ń dáwó fún torí pọ́lọ́ ló ní ẹ̀san lọ́dọ̀ ẹ̀dá tó bá lọ́wọ́ gbẹ̀san fúnra rẹ̀ ò lè rẹ̀san gbà pé kò lè rẹ̀san gbà dáadáa I don't believe in kéèyàn gba ẹ̀san lọ́wọ́ rẹ̀ o lè gba ẹ̀san lóòótọ́ kínú ẹ̀ ó dùn pé yes mo ti gbẹ̀san bọ̀ kò lè dàbí ilé tọ́lọ́mbà gbà fún ẹ tọ́lọ́ lè mọ̀ yá in fact ìgbà tí ó bá ṣẹlẹ̀ gan ìwọ gẹ́gẹ́ lè mọ̀ wà wíyà ṣùgbọ́n Ọlọ́run ọba tí mímọ̀ kì í fi dáadáa san àìdá kì í dẹ́ fa àìdá san dáadáa ojú ẹ̀dá ló ti máa ń rí bẹ́ẹ̀ so lo and behold bàbá Ìjẹ̀ṣà sì wà ní Kirikiri wọn ti release bàbá Ìjẹ̀ṣà gbogbo ọgbọ́n tá a mọ̀ la gbìyànjú kí wọ́n release bàbá Ìjẹ̀ṣà kó tó dọjọ́ tó yẹ kí ó jáde ṣùgbọ́n kádàrá kọ̀ gbogbo àwọn ẹgbẹ́ òṣèré tí wọ́n jọ ń ṣe ṣùgbọ́n tí wọ́n nítorí táwọn ò fi ràn lọ́wọ́ ni pé àwọn kò sínú ẹgbẹ́ èmi ò máa fa ní ẹgbẹ́ tẹ̀ ń ṣe náà ẹgbẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ fi fífọ́ àwọn kan tí ò fífọ́ àwọn èèyàn kan kò yé mi ń tèmi ẹgbẹ́ tẹ̀ ń ṣe o tó ń fífọ́ àwọn èèyàn kan o tí ò fífọ́ àwọn èèyàn kan o kò yé mi because àwọn tó mú Christianity wá àwọn ọ̀fọ̀tẹ̀ sí lọ́jẹ́ káwọn èèyàn tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn gbàtàn bẹ̀rẹ̀ Christianity ẹni tí ò bá wá sí church mọ́ bá ti ń jáde ní church gbogbo church ni ọ̀wọ̀ gbálé wọn lọ ẹ̀rù wọ́n bà wọ́ gan ẹni tó sìnkì tó wà lé ẹ̀rù inú ẹ̀ ó dùn pé àwọn wá wò ń lé ìsìn ni ọmọ ọ̀pọ̀ tán ni má yí rùn ìsìn tí church ti tóbi tèrò ti pọ̀ bọ́ọ̀ bá wá ẹlòmíràn church ò mọ̀ bọ́ọ̀ wá àyàfi tó bá jẹ́ pé wọ́ọ̀ ló ń lè di choir tàbí wọ́ọ̀ ló fẹ́ wàásù ó Mr. Awikonko kọ́ wọ́n ti dé àwọn wà nìyẹn àwọn ló yẹ kó lè di wàásù àríwọ̀n náà ni ọmọ ọ̀pọ̀ tán ni má yí rùn so gbogbo ẹ̀dá tó bá ń ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe ẹni tó bá mọ̀ ká ṣe ẹ jẹ́ kí wọ́n yàn láàyò ẹ jẹ́ kí wọ́n continue láti máa ṣe princess wàá dà láti ìgbà náà sógo rẹ ti bú jáde ṣéràwọ̀ rẹ ti tàn ju bó ṣe tàn tẹ́lẹ̀ lọ ọmọ tí wọ́n mú wá fún pé bàbá Ìjẹ̀ṣà bá lò pọ̀ sí virgin ni náà wo ní bá ṣe tuntun mẹ́lẹ́tò nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ including gate man àwọn tí wọ́n bá ṣe san produce birth certificate ẹ̀ wọ́n ṣá package gbogbo ẹ̀ ó dẹ̀ work in their favour wọn kọ́ ni favour Ọlọ́run bàbá Ìjẹ̀ṣà my lovely brother do you know pé àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run orin olórin kan ni lè ṣe kí n mọ̀ràn sí ẹ̀ because orin yẹn wà tọ́ọ̀chì ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni gbogbo ohun tójú ológo bá rí o nítorí ògo ni àní nítorí ògo ni o mo ní nítorí ògo ni gbogbo ohun tójú ológo bá rí o nítorí ògo ni torí best of my understanding tí bàbá Ìjẹ̀ṣà bá jáde lónìí ògo rẹ̀ ó tó tàn bó ṣe yẹ kó tàn ẹni tọ́lọ́ ń bá fún lọ́lọ́run fún ẹni tọ́lọ́ ò bá fún kò fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà gbogbo apátápátá àtẹ́bí àtàrà àtọ̀rẹ́ àdúrà ní kẹjẹ́ ká fi ran Lanre wájú omi Yínká lọ́wọ́ ó sì kì lọ́pọ̀lọpọ̀ gbà apariwo ẹnìkan kan o pé bàbá Ìjẹ̀ṣà ò gbádùn ara rẹ̀ ò yá gidi o àìsàn tó ń ṣe ìṣẹ̀lẹ̀ tí wọ́n lè tọ́jú nínú ọbẹ̀ nínú Kirikiri ń bẹ̀ kí wọ́n jọ jáde kọ́ lọ tọ́jú ara rẹ̀
wọn ò gbà fún wa, wọn ò gbà fún wa. So àdúrà la fi ràn lọ́wọ́, ọlọ nínú àánú ẹ̀ kó bá wa dáwọ́lé, kó bá wa pẹ̀lú ẹ̀. Gbogbo ẹ̀yin oníròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí Ọlọ́run, kì í ṣàkọ́kọ́ lélẹ̀, kì í ṣe kejì, kì í ṣàkọ́kọ́, kì í ṣe kejì. Tẹ́ máa mú fídíò tó ti wà tipẹ́, tẹ́ máa mú fídíò no fíìmù bí wọ́n release ẹ̀ lẹ́wọ̀n, tẹ́ máa ní wọ́n ti release ẹ̀ kérékèrè. Ní tẹ́ fẹ́ gbà mí ò yé mi. Tráfíkì tẹ́ wá ṣe ti wá rí, sáwọn èèyàn ti wò yín, ṣe ti wá make owó mẹ́, ṣe ti fi kọ́lé, ṣe ti fi ra mọ́tò. Ẹ ti gbàgbé Ọlọ́run tó ní ìbùkún lọ́dọ̀. Ẹ ń fọ̀rọ̀ tí ẹ fi ń fẹ́ ni lẹ́ni ní headache, fi ń dààmú ìlú. Àwọn èèyàn wá wò yín lóòótọ́, ṣùgbọ́n kí ló ti háàdì mọ́lẹ̀ ayé yín? Ẹ ti já rántí Ọlọ́run tó ní ìbùkún lọ́dọ̀, tí fò ìbùkún ṣiṣẹ́ ẹ̀dá. Bàbá Ìjẹ̀ṣà, ó dùn mí pé ò lè láǹfààní àti máa wo ohun tí mò ń ṣe, ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́, ẹlẹ́dàá rẹ̀ sì ń wò ó. Àná Ọlọ́run ní fi sílẹ̀ ẹ̀gbọ́n. Ẹ fi wọ́n lẹ̀ máa wòye ń tí. Ọlọ́run ti san fún kálukú, yóò san fún kálukú wa. Àtàwọn tó ṣètò bó ṣe débi sọ wà, ni wọ́n ní lójú ayé àwọn kọ́ ló fi máa wà nílẹ̀. Tán ní dandan ni káwọn rán níbi tí ìyá àti bàbá ọ̀ràn, tí wọ́n pa kádàrádà. Àwọn tó kí wọn lẹ́yìn, gbogbo àwọn tí ń bínú ògo rẹ̀ pé tó bá wà nílé àwọn ò ní rí ṣe, gbogbo wọn pátá lẹ̀ sàn bọ̀ fún. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, mo ohun tí mo wá fún láti wá sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọláníwájú Omíyínká bàbá Ìjẹ̀ṣà wípé àwọn ìròyìn tó ń jáde lánàá lónìí, téèyàn bá gbìyànjú láti wá debunk ẹ̀, àwọn èèyàn máa fọkàn sí pé lóòótọ́ ni nǹkan tí wọ́n ń sọ. Bàbá Ìjẹ̀ṣà sì wà ní kirikiri, bàbá Ìjẹ̀ṣà ò tí ì jáde, ṣùgbọ́n àwọn dájú wípé lálátọ́ lọ sókè ń bọ̀ ńlẹ̀, òréré kan ò ní jìn títí kọ́ mọ́ nípẹ̀kun. Kò sí bí nǹkan ṣe pẹ́pẹ́pẹ́, kò sí bọ́nà ó ṣe jìnjìnjìn, kò sí bí ló ṣe jìnjìnjìn tí ò ní bá mi níwájú, bó ti wù kó jìn tó á dé bẹ́ẹ̀ ńjọ́ kan. Bàbá Ìjẹ̀ṣà ń bọ̀ nílé pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ tirẹ̀ nìkan lẹ̀rù ń ba èmi lé lórí, kọ́mọ yìí jẹ tí ó fi padà dé, kọ́mọdé tí ó máa ń nọ́ọ̀sì nígbà tó bá padà dé, ìyẹn nìkan ni fíà tèmi. tó lẹ́yìn ẹ̀ mo fẹ́ lè tó kù lẹ̀ sọ̀wọ́ Ọlọ́run. Àánú Olódùmarè ò nífẹ̀ẹ́ yín náà sílẹ̀ o, ẹni rí dààmú, ẹni rógun àsáré pé ọ̀rọ̀ tí ò ṣe ti yín ara yóò ní dìbò ẹ̀ lọ́rùn. Àwọn apurọ́mọ́ ní tako ní, wọn ò ní lágbára lórí yín o. Àwọn elétekéte onímọ̀ kí mo ní dìmọ̀lù, àwọn tí wọ́n máa ń kẹ́ páńpẹ́ ẹbú palẹ̀ fún ẹ̀dá, especially àwọn ọkùnrin là ń láti sọ̀rọ̀ jù. Adùnmọ́dẹ ẹ̀kẹ́ kòǹdẹ̀kòǹdẹ̀ wọ́n dá lóòótọ́, kò ṣe mọ́ni níwọ̀n. Bóbìnrin bá sọ pé ó máa dì pẹ̀lú ẹ̀ brọ́dà mi, tètè fi dọ̀bálẹ̀ gé o. Bó bá jẹ́ láàrin àwọn èèyàn má mind, tá dọ̀bálẹ̀ fáràrá kò gbé á mọ́ lọ o. Wọ́n promise bàbá Ìjẹ̀ṣà pé wọ́n máa dì pẹ̀lú ẹ̀, wọ́n dẹ̀ dì pẹ̀lú ẹ̀, wọ́n dẹ̀ rí dì pẹ̀lú. Nílé ayé tá a wà tó jẹ́ pé ọ̀rọ̀ obìnrin nìkan láyé ń gbọ́, obìnrin nìkan láyé ní sympathy fún. Ọkùnrin gan ò fẹ́ gbọ́rọ̀ ọkùnrin ẹgbẹ́ tí wọ́n fi máa dájọ́. Ibi tẹ́rù ọkùnrin ti bà, tẹ́rù obìnrin ti bà mí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú mi lọ́dún náà lọ́hùn-ún, bóyá 2002 or 2001. Girlfriend ní kì í solóṣó ń gbà yẹn ò kì í solóṣó. Ìlọ́wọ́ boyfriend yẹn wá sí Ṣàngó Ọ̀tà o, ilé ò kì í ṣètàn o. Ìṣẹ̀lẹ̀ tí mo rí ni o, ń bí ọjà Ṣàngó, ń bí gáràjì Ṣàngó Ọ̀tà yẹn gangan ni o. Wọ́n ti fẹ́ lu bọ̀bọ̀ yẹn pa, ó tún sọ pé boyfriend òun ni. Nǹkan méjì ló ṣẹlẹ̀. Number one, gbà tó wà lọ́dọ̀ boyfriend yẹn, ó ń chat pẹ̀lẹ́ lómi, ìyẹn sì sí fóònù ẹ̀, ó lóun ò ní fún. Ó dẹ̀ fẹ́ máa lọ. Ó sọ dìjà, ń ló pariwo lé o, ó já fóònù gbà lọ́wọ́ wọn o. Àwọn èèyàn ti nà á, wọ́n ti fẹ́ nà á, ti gba fóònù lọ́wọ́ ìgbà tó mọ̀ pé mi máa bọ́ ló sọ wípé kì í solè boyfriend òun ni o, ó sì sí fóònù ni o. So now, kò sẹ́ni tí máa fẹ́ gbọ́gbé olè tí ò ní tara. Ṣùgbọ́n tó bá ti involve obìnrin àtọkùnrin, ẹjá ní sùúrù ńgbà mí, ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tó jí, ẹjá béèrè lọ́wọ́ ọmọkùnrin náà, ẹjá béèrè lọ́wọ́ èèyàn ká tó ṣèdájọ́, a ní gé ẹ̀ mọ́jà fi dájọ́ sọ́wọ́ ara wa mọ́. Lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ti kọ́kọ́ lu bàbá Ìjẹ̀ṣà bí kúkú bí yíyẹ o, kí wọ́n tó sọ pé kọ́ máa bẹ̀bẹ̀ sójú kámẹ́rà, because wọ́n perfect iṣẹ́ wọn dáadáa. Ẹ̀bẹ̀ tó bẹ̀ lójú kámẹ́rà náà wọ́n ń sọ ní station, sọ ní kóòtù pé ká ní ọ̀sẹ̀ kí ní bẹ̀bẹ̀ fún. Lóòótọ́ bí kàbá rojọ́ ìkàkọ́ ní ọ̀dà,
ṣùgbọ́n àwọn tí ń bẹ ní ilé ẹjọ́ adájọ́ kì í ṣàǹjànú ẹjọ́ tẹ bá rò lẹ̀ ni wọ́n máa fi dájọ́ irrespective tí wàá wù kó jẹ́ àti ha àti hùn ọlọ́run ọba tó ní déédéé ńkọ́ ọlọ́run ọba aládìpẹ́lẹ́ ẹ̀san tí máa ń san fún kálukú yóò san fún kálukú wa o ṣùgbọ́n ẹja tèkẹ́ ẹ̀ sí àwọn ọkùnrin ẹjẹ́ káwọn náà máa ní sympathy fọkùnrin ẹgbẹ́ wa tọ́rọ̀ bá ti involve àwa àtòbìnrin ìbáàjẹ́ yàwó àtọkọlé ọkùnrin la máa ń dá lẹ́bi bàbá lágbájá bẹ́yìn náà mọ̀ ọ̀rọ̀ àwọn obìnrin ẹ̀yin lẹ́ẹ̀ ní sùúrù o ẹ̀yin lẹ́ẹ̀ fi kún sùúrù yín o wọ́n ti sáré mọ́ dá wọn lẹ́bi nítorí náà ṣe ń wọ̀dà ọlẹ́ ẹ̀pẹ́ dé ọlẹ́ ẹ̀fowó lẹ̀ ó ní kínní kan ọlẹ́ ẹ̀ta onípa ọlẹ́ ẹ̀gbá oníkó àti sáré mọ́ dájọ́ so ọlọ́wọ́ àgbẹ̀lẹ̀ nìkan kan wà o pápápá tí mo fẹ́ ṣe náà nìyẹn o àná ọlọ́run ní fi sílẹ̀ o kókó òní wípé gbogbo àwọn òròyìn tán gbé jáde yẹn fake and fake and fake ni fake and fake and fake ni my lovely sister madam Modasola Alápẹpẹ mi ní wáyé tì ẹ ní dẹni àná lágbára Ọlọ́run gíga gíga la àbọ́jọ́ ẹ mọ̀ ga sí lójoojúmọ́ ni lágbára Ọlọ́run iwájú lẹ wà ní wálẹ̀ ní dèrò ẹ̀yìn lágbára Ọlọ́run a mọ̀ rí bá ní gbogbo ìgbà God bless you ma God bless you ma God bless you ma God bless you ma so gbogbo ẹ̀yin oníròyìn ẹlẹ́jẹ̀ gbogbo ẹ̀yin blogger we can all make it taba disseminate true stories because there are a lot of true stories ní gbòòrò ṣùgbọ́n ẹ̀ ní yabẹ̀ ẹ̀ ní gbé mi ò dẹ̀ blame àwọn bloggers yìí náà ẹ̀yin tẹ́ ń wò wá náà ìdá yóò ṣe gbé torí pé ọ̀rọ̀ gidi kì í tà ló ti yín ń tẹ̀ ń wá káàkiri ní controversy àwọn ẹlẹ́nìkan ti jíyàn kan gbé àwọn ẹlẹ́nìkan ti lẹ́nìkan wọ́n ẹlẹ́nìkan bẹ́ẹ̀ nìkan já o ń tẹ́ ti yín máa ràn sínú tẹ́ fẹ́ gbọ́ nìyẹn ọ̀rọ̀ tó máa mú ẹ̀kọ́ wá ó Mr. Adéyẹmí Báńgbádé ẹ̀ tí ẹ̀ jẹ́ ń béèrè sticker tẹ́ fẹ́ ra sticker fún mi ní wáyé ti sà ọ̀rọ̀ tí ó máa tó mú ẹ̀kọ́ wá tó máa kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́ máa rí nǹkan píìkì ńbẹ̀ tẹ́ máa fi sòdiwọ̀n ilé ayé yín you will never listen to it or watch it n ló fi wá sú àwa tá à ń sọ̀rọ̀ gidi gan gbà mí ìkọ̀tá nǹkan sẹ́ni wo mo ya sinimá wo mo ná more than 5 million naira sí I spent more than 5 million naira 15,000 lọ́mọ wo ṣùgbọ́n tó bá jẹ́ pọ̀yàn wọn sílẹ̀ tàbí bèbè dí wọn sílẹ̀ tàbí wọn ra sí ọyàn díẹ̀ wọn ò tí ì sí tán alákọ̀ọ́rí yẹn ọmọ wo gbà tí yóò sí tán ẹ wá dúró tí ẹ tún share ẹ tún like ẹ tún comment la máa wá rí 1 million view 2 million view 10 million view lórí pé èèyàn kan fẹ́ ọ̀rọ̀ ra síbèrè tí àyè díẹ̀ báyìí máa wò wípé irú generation wò lélẹ̀ tí mo bára mi generation tí yẹ encourage generation torí mi ó wà wúwúwú mà tún wá kó ń sùn wá sọ pé sinimá ló kù mọ́ fẹ́ yà so gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó máa ń bomi tútù síyàn lọ́kàn Bàbá Ìjẹ̀ṣà ó jáde lọ́jọ́ kan ẹlẹ́sìn ọ̀sọ̀kalẹ̀ tójú òtún padà tún rarí ìbéèrè tí mo béèrè sọ́kàn ara mi nìsín o Bàbá Ìjẹ̀ṣà máa jáde o Bàbá Ìjẹ̀ṣà ò ní pẹ́ jáde mọ́ o lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run àìsàn ni lẹ̀rù ń bà mí fún àìsàn lẹ̀rù ń bà mí fún tó bá jáde gbogbo àwọn tí wọ́n sá fún ṣé wọ́n tún pè sí fíìmù gbogbo àwọn tó dìtẹ̀ lẹ́yìn ṣé wọ́n tún pè sí fíìmù gbogbo àwọn tí ò rántí ẹni gbogbo ìgbà tó fún wa ń bẹ̀ tán mọ́ bó ṣe ń gbègbè ayé ẹ̀ níbẹ̀ tí tó bá pè wọ́n sí fíìmù tí wọ́n dáhùn tí wọ́n sọ pé àní rírú ẹ̀ mọ́ ni àbí bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ṣé wọ́n sọ pé aṣáàdì iṣẹ́ náà nígbà ọ̀rẹ́ bí ṣe máa ń wáyé náà nìyẹn á dẹ̀ gbà bẹ́ẹ̀ àbí Ọlọ́run ní fi bíbẹ́ nìkan kan nù wa wò lágbára Ọlọ́run àforúsanwó ìjẹ́kúrú ọtán lóòótọ́ àfikàsàn kájẹ́ kíkà ọ̀tán bọ̀rọ̀ ọ̀rẹ́ mi dàmí ọ̀dà tèmi ọ̀dàlẹ́ òde púpọ̀ ni akandọ́ra wípé nǹkan àjẹwò àrà wípé nǹkan sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gìn bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ má jẹ́ kí n lo àmì fàágùn torí pé ètò tún wà tí mo fẹ́ ṣe lálẹ́ ẹ má jẹ́ lo àmì fàágùn ẹ má jẹ́ kí n ti ètò mi ìbọn ètò mi ẹ jẹ́ ká sọ ilé yìí ká máa inú dún bẹ́ẹ̀ àná Ọlọ́run ní fi sílẹ̀ o gbogbo yín pátápátá I love you all Dr. Awetunji Charles God bless you good evening sir I love hearing your voice the enemy will not take your voice away in Jesus name àmì o Mami Modasola Alápẹpẹ àmì wa God bless you Mr. Fatokun Ọláwálé Ìjẹ̀ṣà will come out successfully lágbára Olódùmarè àmì o very big amen and tó bá jáde kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó wá yin ìbọn ògo ẹ̀ kọjá ibi tí ọ̀tá lérò èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ pa kàríà ẹ̀ wọ́n fẹ́ pa ní ẹ̀ṣọ́ ẹ̀ wọ́n fẹ́ pa ní ògo ẹ̀ kọ́lọ́run wá fi ṣe blessing fún wọn tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ mẹ́wọ̀n wọ́n dìtẹ̀ rẹ̀ ni o ṣùgbọ́n torí pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n kò jẹ́ kó bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ìyẹn ló jẹ́ kí n sọ wípé àtòrí ìkan ṣe kan bí Ọlọ́run bá mi ò sí ṣùgbọ́n bí bá ń ṣeré ibi lá máa kà á sí ó bá ti fi ní pamọ́ torí ibi tó lè ṣẹlẹ̀ síyàn alọ́mọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà bá ń bẹ́ ń ta bólódì ẹ̀ bá ti ní jàǹbá ọkọ̀ tó bá ti kú ńkọ́ láàrin píríọ̀dù yẹn tó bá wà níta sẹ́ tó ní jàǹbá ọkọ̀ tó kán lẹ́yìn ní la máa sọ á ti gbà fọ́lọ́run á ti gba kádàrá because a lè rí mọ́ but in this case to God be the glory á tún padà rí
lágbára Ọlọ́run. So I love you all. Ẹ ní fi iri gbá bí o, ẹ ní fi kó sí gbóore yín, èmi náà ní fi màtí ìgbà tèmi lágbára Ọlọ́run. Ànírògùn ọgbà ẹ̀wọ̀n o, gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí, Ọlọ́run jọ̀ọ́ nínú àánú ẹ̀ bá wa síjú àánú wò wọ́n, má jẹ́ kó lórí ó kú sípò kà. Gbogbo àwọn tí wọ́n sì wà ń bẹ̀ náà tí wọ́n ti jẹ́wọ́, tí wọ́n ti gbà pé lẹ́ṣẹ̀ làwọn, tí wọ́n ti ru àrò padà wípé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn mọ́, dákun Ọlọ́run ìwọ ló bá tó ní dáríjì lọ́dọ̀ Yagafar lórúkọ ẹ̀, ọba olùforí ẹ̀ṣẹ̀ jìn, ó ti dáríjì wọn, bá wa síjú àánú wò wọ́n, kò sí ní tẹ̀dá mú lọ́gbà ẹ̀wọ̀n. Gbogbo ẹnikẹ́ni tó bá kú lọ́gbà ẹ̀wọ̀n k'Ọlọ́run jẹ́ kí wọ́n lè wúlò fún gbèsè ayé wọn ni. Ẹni tó wà lẹ́wọ̀n fọdún 4 níbo ló ti fẹ́ pick life ẹ̀ padà, níbo ló bá ṣẹ́ dé tẹ́lẹ̀, iṣẹ́ wo ni ń ṣe tẹ́lẹ̀, sóníṣẹ́ ọwọ́ ni. Àwọn kọ́sítọ́mà mélòó ló ní kó tó lọ sẹ́wọ̀n, mélòó ló ṣẹ́kù nù wọn, mélòó ni yóò tó padà gbéṣẹ́ fẹ́ lẹ́wọ̀n ńgbà tó bá dé. Àbàwọn burúkú Ọlọ́run ní fi fún wa. Kò sí èlé tó dá ń bẹ̀ wípé ọmọ mi ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé kò ṣe sọ o, àbúrò mi ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé kò ṣe wí, ẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé kò dùn létè. Bọ̀tì ẹ̀dá ò ní bínú kádàrá, àní bínú àkúnlẹ̀yàn, àní bínú bọ́lọ̀ bàbá ṣe dání. So bàbá Ìjẹ̀ṣà ń bọ̀ lágbára Ọlọ́run, yóò dé bó bá ti dé ẹ bá wa ṣùgbà ẹ̀ lágbára Ọlọ́run. God bless you all. Mi ní wáyé tí o, àánú Olódùmarè ní fi sílẹ̀ o. When is Baba Ìjẹ̀ṣà going to be set free? Very soon sir, very soon sir. Àdúrà nìkan la lè fi ràn lọ́wọ́. So gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ káwọn náà mọ́ Ọlọ́run ní jẹ́ káwọn orí dààmú, Ọlọ́run ní jẹ́ kẹ́nìyàn kó rí dààmú. Ìdààmú ìṣe nǹkan tí èèyàn máa ń tọrọ fẹ́ dà ẹgbẹ́, irrespective tó wù kẹ́ni yẹn ṣe, ìṣe ní tẹ́dà máa ń tọrọ fẹ́ dà ẹgbẹ́. Ìjà fi gbogbo nǹkan lè fọ́ lọ, ó yọ lọ. So lágbára Ọlọ́run àníwọ̀n ara wa.